gbogbo ọdọọdún là ń ra òòṣà. Ọlọ́run máa sọ wá dẹ̀mí àná. Bó ti wù kó pọ̀ tó ká máa ríra. Ọlọ́run lòun ló sọ mi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lòun fìdí sánmọ̀. Àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá fún wa wí, Sáàtì àtò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká sì wí káyé má sì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ́ ilé ayé kò fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ọmọ akẹ́gbẹ̀rú ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Adamallahu hayata sheikh. Ilé ayé ó kún fàdánwò, àdánwò sì sọ̀tọ̀ọ̀tọ̀ láyé. N tí ń lé oníkálukú kiri ní ọjọ́ra wọn, kò sẹ́ni tí ò ní nǹkan tí ń lé kiri nínú ayé. Allah. Àmọ́ solution ẹbẹ̀ n tó jẹ́ bottom line ni pé èyíkéyìí àdánwò tó bá kàn ẹ́ má jẹ́ kó dé ẹ mọ́lẹ̀ sójú kan o. Kì í ṣe gbogbo àdánwò làdúrà lè lé lọ o. Kì í ṣe gbogbo àdúrà nìrànlọ́wọ́ àwọn èèyàn lè lé kúrò. Àwọn àdánwò kan bẹ̀ láyé tí ò bá tó táìmù tó yẹ kó lọ kò ní lọ o. Tó bá wá rí bẹ́ẹ̀ má dúró sójú kan. You must keep on moving. In order to balance on a bicycle, just keep on moving. Tó bá ti move, àdánwò kò ní ká ọ mójú kan. Ọ̀pọ̀ àdánwò láyé, solution rẹ̀ ń dúró díẹ̀ níwájú. Àmọ́ ńgbà tí wọ́n dúró sójú kan, ó lè pàdé solution. Wọ́n fi àdánwò yẹn sẹ́gbẹ́ kan, wàá ignore rẹ̀ bí ìgbà tí ó exist. You keep on moving. Àìmọye ẹni tó kán lẹ́sẹ̀ tó sì padà tún succeed láyé. Arákùnrin kan ní ń sáré ìje lọ aré rìlé níbi tí wọ́n ti ń sáré àgbáyé. Ibi tó ti ń sáré lọ bó ṣe ṣubú nìyẹn. Ṣíṣubú tó ṣubú yẹn ó ti sustain injury. Ó yẹ kó dúró ni kò dúró. Ọ̀nà ló báyìí ẹsẹ̀ kan ní fi ń wọ́ lọ níbẹ̀ lọ láńkálánká. Òun ló yẹ kó ṣe pò kéní. Tó ń tẹ̀sẹ̀ kan rẹ̀ náà nígbà tí ò dúró at the end of the day ó sì pò kẹta. Allah. N tó fi gbọ́dọ̀ dúró dàdánwò nìyẹn. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú Suratul Ankabut. Alif Lam Mim. Alif Lam Mim. Ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. Ọlọ́run ní mo fi ara fi mẹ́ta mo fi búra. Ìjẹ́ nìyàn ń lérò wípé adóhun wáyé pé kó ń wá gbádùn kọ́mọ̀ ní pọ́blẹ̀mù ni. Ẹni tí bá ń wá ayé tí ò ti ní problem kì í sáyé tá a wà yìí o, ó kùnú ayé yìí ná. Problem ó máa ń progress ẹ̀dá ni. Problem ó máa ń promote ẹ̀dá ni. Ìṣòro ayé ahasiba nas. Ahasiba nas. Olúwa mi ní ṣé ènìyàn rò ní abọ́ ń rò ní ayútìrọ́kù ayakulu amanna. Ní tìtorí pọ̀ ń sọ pé àwa ń kírun àwa ń gbààwẹ̀ àwa ń lọ ilé ìjọsìn àwa ń lọ chọ́ọ̀chì. Ṣé tìtorí yẹn ló wá lérò pọ́lọ́wọ̀ ní dẹ́wò? Tìtorí yẹn ló lérò pọ́ kan máa lo ayé lọ freely wa hum la yuftanun. Torí pọ́ ń kírun torí pọ́ ń yọ zaka lọ́lọ́wọ́ wa ní mọ́dánwò wa. Ọlọ́run ní tọ́ ọba níyẹn lẹ́mì tètè lọ yọ kúrò pátápátá. Dàmí ló ń wá lọ́kọ́dí fàtánà lẹ́dí lẹ́mí kọ̀bólẹ̀. Ọlọ́run ní báwo ni tiẹ̀ ó ṣe yàtọ̀? Bàbá tó bí ẹ adánwò, ìyá tó bí ẹ adánwò, bàbá rẹ adánwò, ìyá rẹ adánwò. Àwọn ànábì Ọlọ́run wọn ràdánwò, kò sẹ́ni tó wáyé yìí. Àìwáyé láì ràdánwò, àdátàn ní kọ́lọ́ mọ́jẹ́ kárí. Tẹ̀síwájú. Sọ́dákò. Ọlọ́run sọ bẹ́ẹ̀, mo ṣe bẹ́ẹ̀ ká lè bá a mọ̀ ta ló lódodo tí ń sin lọ́n pẹ̀lẹ́ mi òdodo. Ẹni tó bá jẹ́ pé kò nígbàgbọ́ nínú Ọlọ́run tádánwò kékeré bá ti dé, ó ti pa Ọlọ́run tì, ó ti bá tiẹ̀ lọ. Yóò lóhùn sí lọ́mọ nítorí àdánwò. À ń pa àdánwò kan tì
nítorí ká tún lè lọ pàdé omi níwájú ni. Allah. Masaina khutan ba'da khutin wa man kutibati alai khutan masa. Àfàdánwò kan lẹ̀ lọ pàdé omi ni bá a ṣe ṣètò ayé nìyẹn. Gbogbo ìgbésẹ̀ ẹ̀dá láyé ó ti wà lákọsílẹ̀. Masaina ìfàdàkọsílẹ̀ fẹ́ dá láyé. Ìgbésẹ̀ tá a bá kọ́ pé yóò gbé. Wa ma kutibati ma. Wa man kutibati alai khutan masa. Tó bá wá rí bẹ́ẹ̀ nínú ayé má jẹ́ ká dánwò kó dá ẹ dúró. Àwọn àdánwò kan bẹ àdúrà ràn wọ́n. Ìdánwò kan bẹ sàárà ràn wọ́n. Ìdánwò kan bẹ ìrànlọ́wọ́ àwọn èèyàn tó ní ó lè ní ìdánwò yẹn lọ. Àmọ́ àwọn kan bẹ kò sí tó lè lọ àfi expiry date àdánwò yẹn. Allah. Àdánwò ní expiry date. Ìwọ ọmọ ní ó ní expiry date. Thamaniyatun labudda lil mariya yara wala isali kulli murigairu thamaniya saruru wa usinu wajitima wa furikotun wa usiru wa yusiru Suma soke mo wa fiya. Afani famaniya àfàlùwájẹ́ lè lórí mẹ́jẹ̀ẹ̀jọ àwárí mẹ́jẹ̀ẹ̀jọ ìwọ náà rí mẹ́jẹ̀ẹ̀jọ àwọn ànábì Ọlọ́run rí mẹ́jẹ̀ẹ̀jọ ó ṣẹlẹ̀ sí ẹ láyé sùúrùn bó ṣe lè káyé ẹ̀dá owó sínú ọjọ́ òdòdó ṣẹlẹ̀ sí yàn láyé wájú tí mo wà ọjọ́ ìbànújẹ́ ó ṣẹlẹ̀ bí ó ṣe mọ ní ọmọ nínú ayé ọjọ́ táyé ó pé tiẹ̀ tọ́ ọmọ lọ táwọn èèyàn ọmọ ọ̀rọ̀ tẹ̀lé ọ lẹ́yìn bí ẹni pé wọ́n lò láyé yóò ṣẹlẹ̀ nínú ayé bí ó ṣe mọ ìjọ tó ò ní rẹ́ nìkan kámá lẹ́yìn rẹ̀ bí ó ṣe mọ ní ọmọ yóò ṣẹlẹ̀ nínú ayé ọjọ́ gbádùn yóò ṣẹlẹ̀ láyé ọjọ́ ìnira yóò ṣẹlẹ̀ láyé tọmọ sóko mọ́ wà á ẹ̀dá ó ṣàìsàn láyé tọmọ sóko mọ́ wà á fìyà. ẹ̀dá ó ṣàìsàn láyé ẹ̀dá ó sì gbádùn láyé àwọn kan gbádùn láyé wọn ó kú sórí àìsàn àwọn kan ṣàìsàn láyé wọn ò kú sórí ìgbádùn méjèèjì ní ọmọ ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé bọ́lọ́run bá fàmì wò kẹ̀dá kó ṣe sùúrù ó má dúró sójú kan pẹ̀lú àdúrà láìpẹ́ ọjọ́ o àdúrà àgbà kò jẹ́wọ́ ẹ̀bẹ̀ lọ títí kò jẹ́wọ́ ẹrù ẹ̀bẹ̀ lọ títí kò jẹ́wọ́ ẹrù ẹ̀bẹ̀ lọ títí. láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́wọ́ ẹrù ẹ̀bẹ̀ lọ títí. àwọn àdánwò kan bẹ tí ò bá tó time tí ó expire kò lè lọ. àdúrà ọ̀ràn èpè ọ̀ràn lágbájá lọ́sà sí mi kọ́ gbogbo nǹkan ló ní expiry date ènìyàn gan ní expiry date bẹ́ẹ̀ náà wà ládánwò ayé àdánwò mi ń bẹ ó lè kéré lẹ́gbẹ̀ẹ́ rẹ tó o bá ṣọ́ra kékeré yẹn ó lè má di omú fún ma o àmọ́ gbogbo àdánwò tó bá ti rí pọ́ ọbẹ̀ lọ́hùn ó gbìyànjú eléyìí fẹ́ dá ojú sójú kan gbójúkù ń bẹ̀ keep on moving ó ṣeéṣe kí solution ò dúró díẹ̀ níwájú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní amọ̀lẹ̀ fatahi láti jọ́ta nábì ti dé lu Medina ní tí ń aspire ló ń salivate pé òun sáfẹ́ padà sí lu Maka òun fẹ́ wọ̀ lu Maka padà ó wà nábì bí kò jẹ́ lóòjọ́ ìdánwò ńlá ni fún pé wọ́n lè jáde lu bàbá ẹ̀ gbogbo rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún nílùú Medina bó ṣe tóbi tóun nítorí rántí ìlú bàbá ẹ̀ wípé rántí bàtàlà àtìkì tó wà ń bẹ̀. Ànábì wa sùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà lọ́wọ́ àlálà ọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin lu Medina ìkarùn ìkẹfà ìkeje Ànábì ọmọ rí sáìn nígbà òdìjọ́ kan l'Ànábì bá lálà ló bá rí i pé òun lọ sí òun wà ní Maka àwọn mùsùlùmí pẹ̀ lẹ́yìn òun àwọn ń tọ̀ wáàf lọ́nà fi sọ pé lakọ́dí sọdáka lọ́wọ́ rasulahu ruhuya bẹ̀lẹ̀ la tadkhuluna masjid al-haram insha Allah fa'alima ma lam ta'lamu faja'ala min duni dhalika fatihan qariba. Ànábì lọ́la aláyìí lọ́wọ́ alẹ́mí Ànábì kọ́ mọ̀ pé expiry date àdánwò yẹn ò tí ì dé. Ànábì bá kọ́ àwọn mùsùlùmí jọ
ọlọ́run ti sí náà ẹja lọ àwọn 10,000 ní ẹ tẹ̀lé o ẹ̀sìn ni wọ́n gùn ràkúnmí ni wọ́n gùn majority ló fẹsẹ̀ rìn o ìrìn tó tó ìrìn Maiduguri sí ìlú Èkó ẹ wo bó ṣe jìnnà tó very close to 500 kilometers ni wọ́n fẹsẹ̀ rìn wọ́n fi wá dé ìlú Mọ́kà nígbà wọ́n dé ẹnu olóró ìlú Mọ́kà làwọn ará Mọ́kà bá wá pàdé wọ́n ti gbúrò pé ń bọ̀ nígbà blọọkù ọ̀nà wọn ló lè wọ̀lú yìí kí ló dé ó sọ fún wa pọ̀ wọ̀lú lọ́dún yìí tá a bá jẹ́ kó wọ̀lú lọ́dún yìí gbogbo àwọn ọmọ wa ni wọ́n tẹ̀lé sìn rẹ̀ kò sáyè bọ́ọ̀ bá sọ́dọ̀gùn ni ọ̀sọ́dọ̀gùn ó ní wọ̀lú yìí inú àwọn sàábé bàjẹ́ torí ànábì náà believe pé àsìkò ò tí ì tó ànábì bá sọ fún àwọn sàábé ó ní ẹja padà sílùú Mẹ̀dínà wọ́n ní adúrú rìn yìí àwọn ẹran tá a fẹ́ fi ṣe ádìyù tá a fẹ́ fi pẹran ádìyù pa ṣiṣẹ́ ájì nígbà tá a tẹ̀lé ọ wá sáàtò máwọn ẹran yìí padà sílùú Mẹ̀dínà ni ànábì ní ẹ pa níbi tẹ́ ẹ wá ànábì ìwọ ló sọ fún wa nínú Kùránì tó kà fún wa pé a gbọ́dọ̀ pa ẹran ádìyù àfi ká mú dé ààyè rẹ̀ ní Mínà ibi ò kì í ṣe Mínà ànábì bá bínú wa bẹ́ẹ̀ tẹ́ǹtì lọ ọ̀yà wa tó tẹ̀lé ànábì tó jẹ́ ìyàwó ànábì lọ́wọ́ lọ fún ànábì ní màrán. Sallallahu alaihi wasallam. kí ló dé tó ṣe ní leadership by example mọ̀jà dánwò tó kàdánwò mẹ́rin lọ́wọ́ ìwọ mú ẹran tiẹ̀ lọ́ọ́ pa lójú wọn tọ́ba ti rí pé ó bá kó owó táwọn náà ṣe ànábì bá mú ẹran tiẹ̀ ó pa á ó kálukú lu ara wọn pa ẹran tiwọn ni wọ́n padà wá tọrọ àforíjì lọ́wọ́ ànábì wọ́n wá padà sílùú Mẹ̀dínà láì achieve tiẹ̀ wá ṣe nígbà tó wá dọ̀dún tó tẹ̀lé lànàbí wa ṣẹ̀ṣẹ̀ wá rí àyà tí mo kà yẹn wá ṣẹ̀ṣẹ̀ wá dé pé tó ṣe lákọ̀ọ́kọ́ yẹn expiry date àdánwò yẹn ò tí ì dé expiry rẹ̀ ti wá dé báyìí o lákọ̀ọ́dí sọ́dáka lọ́wọ́ ọlọ́run ti ṣe àmúṣẹ alátí ànábì alátó láyẹn àmúṣẹ rẹ̀ ti dé o. látàdé huluna lè máa sí jíjà láàárọ̀ òun ọlọ́run sọ fún ẹ pé wà á wọ ìlú Mẹ́kà insha Allah wà mí ní ọ̀tá ọ̀yọ̀ kan kò sí ọ̀tá kankan tí ó lè gbérí àwọn ọ̀tá rẹ̀ ò ní lè gbé ordinary pencil òkè báyìí ká tó sọ pé ìdá àmì ní ìfọ̀kànbalẹ̀ ló fi wọ́n á lè kí ìnàró sáfẹ́ àtiwọ́ náà ẹ ríra yín pé ẹ gérun orí yín mọ́lẹ̀ nínú aṣọ ara mi ẹ fárun orí yín nínú aṣọ ara mi la takhafuna má bẹ̀rù kankan máa nábì ọ̀nà ti sí. fáàlì màmá làmúta làmó. ọlọ́run mọ nǹkan tẹ́yìn ò mọ̀ fájà àkọ́kọ́ yẹn tó kọ́kọ́ lọ yẹn kò lè yẹ ọ́ kò ní fáyìn ayé ò ní gbà pé yìí ni torí yóò dogun yóò dọ̀tẹ̀ àmì lè tọ́ wáyé lásìkò yìí fájà àlàmì ń dùn. zàlìkà fọ́tì àkọ́rí bá. lẹ́yìn ìgbà tó bá wá wọlú tán ọ̀nà wà sí fún ọ pátápátá. ìgbà yẹn lè gba ànábì wà lè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó yẹn 40,000 míì lẹ́yìn sẹ́yìn pé 10,000 ló tẹ̀lé tẹ́lẹ̀ wọ́n ti wá di 40,000 tí wọ́n ti sọ̀rẹ́ndà ànábì wá wọ̀lú Mọ́kà bí ọba gbogbo ọ̀tá ànábì sápò ńlé fún ni ó wọ̀lú tẹ́nì kankan ò lè disturb ẹ̀ kí ni tí mo sọ débẹ̀ expiry date àdánwò ní expiry date jíjẹ ọjọ́ oríire ó ní expiry date ọjọ́ àdánwò ó ní expiry date bọ́lọ́run bá fàdánwò kẹ̀dá kó ṣe sùúrù bọ́lá dúró sójú kan pẹ̀lú àdúrà láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́wọ́ ẹ̀bẹ̀ lọ títí kò jẹ́wọ́ ẹ̀bẹ̀ lọ títí kò jẹ́wọ́ ẹ̀bẹ̀ lọ títí láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́wọ́ ẹ̀bẹ̀ lọ títí. nígbà míì wà á máa ṣàdúrà á dàbí ìgbà tọ́lọ́run ti gbàgbé ẹ̀ á dàbí ìgbà tọ́lọ́run ti rántí ẹ̀ mọ́ ọba mi ń dán ẹ wò ní àdánwò rẹ ní expiry date kí ni ń bà ọ́ nínú jẹ́ ó súnmọ́ tán báyìí tó bọnú àdánwò láàrin ìgbà yẹn ẹlòmíì commit blasphemy a mọ̀ sọ̀rọ̀ sọ́lọ́ ń ṣàkàṣàkàṣàkà a tó dẹ́ṣẹ̀ tí ò ní lè bọ́ ń bẹ̀ ẹlòmíì ó di criminal níta ń tọrọ pọ́lọ́hún ò tiẹ̀ gbọ́ kò gbọ́ tòun mọ́ ǹjẹ́ Ọlọ́run bá wá gbàdúrà iṣẹ́ ibi tó o ti ṣe kò wá ní jẹ́ kí gbàdúrà yẹn ó ní ìtumọ̀ mọ́. Ọlọ́run nábì má bàánú jẹ́ wad-du'a wal-layli idha saja. wad-duha wal-layli idha saja. Ọlọ́run ní mo fi búra ìyálẹ̀ta mo fi búra
wal-layli idha saja nígbà yálẹ̀ tá bá lọ tó rú bá dé mo fi búra ma wadda'aka rabbuka wa ma qala. Ó rí bẹ́ẹ̀ ni ànábì èmi Ọlọ́run pa ọ́ tì níwọ̀n òdẹ̀ dágbére nínú ayé ẹ̀pọ̀ dàbọ̀ ó rí bẹ́ẹ̀ lójú ọ̀tá ni ìpa ọ́ tì í. Walal akhiratu khayrun laka minal ula. The later will be better than the present. And soon your creator, your Lord, will soon give you what will please you most. Allah. Ó rí bẹ́ẹ̀ ni ànábì láìpẹ́ láì jìnnà Ọlọ́run ó fún ẹni tí ó dùn mẹ́nu jù. Wala sawfa yu'tika rabbuka fatarida. Ànábì tó bá jẹ́ pé àwọn ènìyàn fẹ́ doubt orí Ọlọ́run lára rẹ̀ alam yajidka yatiman fa'awa. Ṣé rántí àwọn nǹkan tó ti kọjá lọ ọmọ òrukàn ní ẹ̀ ò ní bàbá wò ká tó sọ pé kọ́ dáa fún ẹ báyìí Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ṣòro pọ́lọ̀ náà ó gbàgbé ẹ̀ ní. Àwọn jẹ́dẹ́kẹ́dẹ́ ọlọ́dọ̀ fàdà. Ọlọ́run rí pé àárín àwọn tá a ti gbé odidi àwọn tí wọn ò mọ Ọlọ́run ni a jẹ́ fi wọ́n mọ̀nà Ọlọ́run tó sọ yẹn ṣe kò lè ṣe léyìí tó. Àwọn jẹ́dẹ́ká ìlà fàdínà. Àyíká Ọlọ́run ní ẹ ò ní kankan tẹ́lẹ̀ a sì sọ ẹ́ dàbọ̀rọ̀ láyé a kó àwọn abọ̀rọ̀ àwọn olówó ńláńlá a kó wọn tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ torí kó lè bá a láṣeyọrí láyé. Tẹ̀síwájú. Yatima fala tanha. Nítorí náà nẹ́bì tó bá ronú tara rẹ̀ máa rántí àwọn tí wọn ò ní nǹkan kan. Má jagbe mẹ́ni ọba tọrọ lọ́wọ́ ẹ̀. Má jagbe má lágbe tẹ̀síwájú ẹ ti sùn. Wa amma sa'ila fala tanha. Ọmọ òrukàn má jagbe mọ́ alágbe má yẹ̀yẹ́. Wa amma bi ni'mati rabbika fadih. Ọmọ ìyá mi ipò ọlá ayé kì í ṣe gbogbo ẹni tó fẹ́ dépò ọlá ní débẹ̀ láyé o. Àwọn kan wápò ọlá wá wọn rí àwọn kan sì ń lọ wọn ń bọ̀ láì ní qualification. Allah. Kò yẹ ẹni nínú àwọn tí wọn lọ́kì jù náà àwọn tí wọn ti ṣèjọba Nàìjíríà méjì ni wọn. President Buhari bàbá Ọbásanjọ́ àwọn méjèèjì náà wọ́n ń lọ wọ́n ń bọ̀ ni. Allah. Wọ́n lò ìjọba ológun wọ́n kúrò ń bẹ̀ wọ́n tún gbégbá òṣèlú wọ́n tún lọ́dún mẹ́jọ. Ẹni tí ò ṣe kankan rí tí ó dàgbà tó wọn tó kàwé jù wọn lọ tó lẹ́kọ̀ọ́ nípa ìṣèlú ayé jù wọn lọ fún opportunity kò dé Allah. n kò jẹ́ pé bá a ṣe kọ́ tí wọ́n nìyẹn. Àwọn kan lọ wọ́n ń bọ̀ lórí ipò ó ti lọ yóò tún padà yóò tún lọ yóò tún padà. Àwọn kan bẹ ní House of Assembly ẹlòmíì ń bẹ ní fifth kí ni wọ́n ti ń pè é ó ti lọ lẹ́ẹ̀kínní second round third round fifth round ẹlòmíì ń bẹ ní fifth round. Allah. ń bẹ ní Senate ń bẹ ní rep. Àwọn kan ni wọn ò sì rí kánsílọ̀ jẹ yìí wọ́n sì mọ gbogbo nǹkan jùlọ. Ọmọ ìyá mi gbogbo àdánwò ayé ló ní expiry date. Allah. Má kóra rẹ sínú ìdààmú ayé ọba tí ń ṣe nǹkan kò sùn ìwọ wo Tinubu ó wù kó wọn ti ṣe president nígbà tó ti wà lọ́mọ 40 ọdún nígbà náà wọn sì yọ̀dá fún ọ wá lúgọ in short time tóun ó lè jù sínú àwọn tí ó dẹ̀ wọlé. Allah. Kò fẹ́ dupò ààrẹ lẹ́ẹ̀mejì ó wá fi gbogbo ẹ̀mí dù ìgbà tí Tinubu ń dupò lọ́wọ́ ó possible kó jẹ́ pé apá kan táwọn èèyàn ń wí yẹn òdodo ni kó jẹ́ pé apá kan rẹ̀ pé ó lè mọ́ gbádùn lápá kan ara but kò jẹ́ kíkí ní ẹ̀dẹ̀ wọn mọ́lẹ̀ he keep on moving. Láàrin pé move ni solution ti wá yọjú bá ṣebí Tinubu ṣe ń rìn ká tó dìbò ní rìn sí ni ṣebí ṣe ń sọ̀rọ̀ ká tó dìbò ní sọ̀rọ̀ sí ni ẹ̀rí energy lára ń sí ni ẹ̀rí ìsọ̀rọ̀ dásáká ni ilé fi mọ̀ pé ètò Ọlọ́run ni gbogbo àdánwò ló ní expiry date níjọ́ oríire rẹ bá dé gbogbo òkun àdánwò tí ń di ọmọlẹ̀ yẹn ọkàn rí tí gbogbo wọn ń já dànù ní kọ̀ọ̀kan ni. Ọmọ ìyá mi lọ ronú dáadáa nítorí èní kọ́ nítorí Ọlọ́run. Tọ́lọ́run bá fọwọ́ àdúrà tọkàn nínú àwọn àfáà tó ṣe ni Yakerimu abuli Yakerimu abuli ẹja ìjàmbá àmúrọ̀jà kan ní fìlì. Àǹtàmọ́tàrọ́ ni ẹ̀sìn máa ń kàlámù mákàlẹ̀ àsùn mọ́lá. Ó bí Ọlọ́run títí ó wá ní Olúwa mi Yakerimu abuli. Mi jẹ́ ká dánwò ayé ó dè mí mójú kan. Àǹtàmọ́tàrọ́ ni
ọmọ location mi ọmọ bí mò ń gbé níjọ́ oore bá kàn mí kì í ṣe pé nìkan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ júwe fún rẹ̀ Ọlọ́run mo continue mo struggle lọ àǹtàmọ̀ tààrọ̀ ni alárẹ̀símọ̀ kàlámì tàlámù mọ̀kàní yasùnmọ̀ látàzání. Ọlọ́run má gbàgbé mi ètò pàtàkì jù nínú ayé nìyẹn ọmọ ìyá mi tó o bá dúró sójú kan tó o bá gbà kádànwó ayé kọ́ táyà ẹ̀ dàn ọmọ ní kó bànújẹ́ báyìí ni ọkọ ní kó bànújẹ́ báyìí ni iṣẹ́ ni ọlọ déédéé ni lọ́wọ́ á dúró sójú kan lólóò ní move àdánwò ẹ̀ pa ó bá pa ẹ́ sójú kan ní kìí you keep on moving àwọn àdánwò ayé kan ń bẹ tó o bá ti gbójú kúrò ń bẹ ò ní jẹ́ kó rẹ̀ kí ẹ ò ní jẹ́ kó rọ̀nà ẹ̀ down wàá move on pẹ̀lú nǹkan míì ilá yóò fi gbà pé èèyàn ní ẹ̀ ọmọ ìyá mi mọ kinní kan dájú àìsàn ń ṣẹlòmíì bá àìsàn ṣe ń ṣe ọ́ bọ́ọ̀ bá máa fi àìsàn yẹn sí nǹkan míì kó máa move ìbànújẹ́ àìsàn yẹn lè pa ẹ̀ ó èjì sínú àìsàn ni ọkàn darúgbó ka ojú kan náà ni nígbà tó ọba move ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sọ ẹlòmíì sí kò sọ pé kí ọjọ́ ogbó ọmọdé bá káwá wò pé ọyẹkọ́lọ̀ náà mọ̀ pé ọgbà ẹ̀wọ̀n ló ti lọ́dún 15 ọyẹkọ́lọ̀ wọn yọ̀yún kó nu ọjọ́ orí ẹ̀ nature ò dúró ayé tá à ń bẹ́nu ẹ̀ ò dúró keep on moving ìwọ náà ń gbó lọ nínú ẹ̀ ni àwọn afáà kan ti ṣe bẹ́ẹ̀ wọ́n jù kan sínú ọgbà ẹ̀wọ̀n ló wà tó ti kọ usulul fiqh kò jẹ́ kí ìrònú ọgbà ẹ̀wọ̀n ó dà wọ́n mọ́lẹ̀ tíra yẹn lọ dáa jù nù tíra tó ṣe àtàwọn àfáà míì tí wọ́n kọ oríṣiríṣi nígbà tí wọ́n jù wọ́n sí ọgbà ẹ̀wọ̀n ní tàbòsí inú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ tíra afá ibùnú àfíìr ọ̀yàrá lọ́sàn-án gan ni kò jẹ́ kí arọ yẹn ó kóde wọn mọ́lẹ̀ ó sì kọ tíra méje kó tó jáde láyé lórí pọ̀ yàrá náà ìwọ sì wà lójú kan náà o move o mọ kinní kan ni imbezile kọ́mọ ó ya arìndìn kó mọ ẹja tọ́ lẹ́nu nature ò gbàgbé ọjọ́ orí ẹ̀ tó bá tó àsìkò tó bá dóbìnrin tó bá tó àsìkò tó yẹ kó lọ́yàn láyà ọ̀yàn ọ̀yọ̀ tó bá dásìkò tó yẹ kó máa ṣe menstruation ìyá ọmọ jáde lára ẹ̀ ó rí wèrè ni ṣe nature ń wo wèrè pé wèrè lélẹ́yìn má jà jẹ́ menstruation rẹ̀ ọwá kò sí tọ́kan nature ayé yí lọ ìwọ náà yínú ẹ̀ ní tó o bá dúró sójú kan wàá gbó sórí àdánwò èyíkéyìí àdánwò tó bá dé tó bá ti rí i pé o lé kó lọ gbójú kò ń bẹ̀ bí ìgbà tí ó exist mọ́ keep on moving ó padà lọ bá solution ẹ̀ níwájú àǹtàmọ̀ tààrọ̀ ni. alátẹ̀símọ̀ kàlámì tàlámù mọ̀kàní yasùnmọ̀ látàzání. ọmọ ìyá mi stop living in your past. nítorí ti kọjá lọ àdánwò tó bá kàn ẹ́ tó ti lọ mọ́jọ́ jẹ́ pé yẹn ló wàá gbé sọ́pọlọ you are living in your past o ò lè rí future nítumọ̀ ẹ̀ máa move with time solution ó padà pàdé ẹ̀ ní lọ́jọ́ iwájú ẹnìkan ní ló ní cancer àwọn dókítà wa sọ fún pé ọdún kan péré ńlọ́kù tó lò láyé ọdún kan ó ní bẹ́ẹ̀ ni bó ṣe gba gbogbo owó ẹ̀nu lọ́ba ra tíkẹ́ẹ̀tì káàkiri ní bá ń wọ bàálù káàkiri ayé ọwọ́ àkóṣù kan tí ó jáde láyé ọba tó padà wá sọ́spítù ó lóun ti travel dé o sóṣù kan yẹn náà yẹ ní ẹ bá yẹ ẹ̀jẹ̀ wọ́n ní kò sí kánsà nú ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ gbogbo owó ló lò ó ní mi ìlú nǹkankan mo kàn mọ̀ pé gbogbo òbí tí mo bá ti dé gbogbo oúnjẹ bẹ́ẹ̀ ni mò ń jẹ gbogbo fúrúùtù bẹ́ẹ̀ mò ń jẹ ìwọ̀n jẹ pásásì nǹkan làbó òun ó tiẹ̀ kú àṣebẹ̀ ni solution sọ̀rọ̀ rẹ̀ wà ìwà wo bàbá wa Emma mẹ́ńtọ̀ mi nínú àwọn tí mo gbà fún la ilaha illallah mo fẹ́ràn bàbá wa Emma Sanusi former Emma tí wọ́n mú kúrò ń bẹ̀ kí n má pè wọ́n former bàbá Emma Sanusi mo fẹ́ràn wọn púpọ̀ jù Sanusi Lamido nínú mẹ́ńtọ̀ mi tí mo máa ń wo ìgbésí ayé wọn fi ṣe nǹkan ni mo ọ̀rọ̀ ẹnu wọn bí ìgbà mo ń ka àdìsí ni mo máa ń kà wọ́n yọ bàbá lọ́ba bàbá ọmọ jẹ́ kí wọ́n yọ òun lọ́ba kọ̀mọ̀jẹ́ ó dáhùn dúró the man keep on moving ó ń ṣàn kiri ayé ó ní ìjọba mi àìmọye ọba tó níyì jùlọ kí lẹ mọ̀ tọ́lọ̀ ń kọ sílẹ̀ fún lọ́jọ́ iwájú kó wá fi ìbànújẹ́ para ẹ̀ sójú kan tó bá fi ìbànújẹ́ para ẹ̀ ṣé yóò padà débi kádàrá ọjọ́ iwájú kí ló tí ì ṣe wọ wọ́n gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ ńlọfẹ́ kú kí lọ́mọ tí ń bẹ wájú kádàrá rẹ̀ ó ṣe wá nǹkan míì ṣe wọ́n gbọ́kọ lọ́wọ́ ẹ̀ kí lọ́mọ tó ń bẹnu kádàrá rẹ̀ ńlọ ṣe fẹ́ kú kì í ṣe gbogbo obìnrin ló yan kádàrá ọkọ láyé tó ọba mọ̀ tẹ́lẹ̀ lọ́mọ àwọn obìnrin kan ń bẹ àkọ ọkọ mọ́ wọn dọjọ́ ọkú ọwọ́ adéjọ 45 ó tí ì bímọ ó lọ́kọ ó sì wọ́nà bó ṣe wẹ́ nìkan tó yóò fi dé ibà àdépọ̀ sọ pé wọ́n fi oyin bó sì mọ̀ pọ̀ lọ́mọ láyé zina ni ọmọ ṣe wá ọ̀nà bí wọn náà ó ṣe lọ́mọ láyé bọ́lọ̀ ń bá kọ́ mọ́ ẹ bọ́ọ̀ bá sì rí ọmọ ìwọ nìkan kọ́ lákọ́kọ́ ẹni tí ò bímọ láyé
bàbá ń sáré pé kójú ọmọ tì ní bí tìjú bá lóǹde máa sáré kámọ́kù bí kú bá dẹ̀ lóǹde ìwọ kọ́ làkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kú láyé àǹtà mọ̀ ń tààrọ̀ ni. Allah yasma'u kalami, Allah ta'lamu makani yasu malaka. àfààní máa fi mú kọ́ mílí bí àkílé wà bí àdàbí. Mẹ́rẹ́ẹ̀dì padà ilẹ̀ ọkọ̀ nàwájú tẹ̀rí bí. Mẹ́rẹ́ẹ̀dì padà ilẹ̀ ọkọ̀ nàwájú tẹ̀rí bí. bí àkílé ẹni orí ẹ̀ bá pẹ́. Mẹ́fì máa gbọ́ mẹ́rẹ́ẹ̀dì àkílé wà ní àdàbí. mìíràn ti fàdà ilé. ọkọ̀ nàwájú tẹ̀rí bí. kí ló fẹ́ sí mi fún? Mẹ́rẹ́ẹ̀dì padà ilẹ̀ ọkọ̀ nàwájú tẹ̀rí bí. kí ló fẹ́ sí mi fún? wá ìtọ́ fẹ́ sí mi nítorí àdánwò ayé tẹ̀síwájú sàáfírí tẹ̀jídì ìwà gan àmọ́ tó fa ikú. ṣáàfù kúrò níbi tó wà ó pọ́sibù kó jẹ́ pé bí ọba lọ ní solúsàn sòrò rẹ wà. wọ́n sọ fún fàyínà dàda lẹ́bí ìgbàlá àìsí fi nọ́sọ̀bì lọ ṣe wàhálà oúnjẹ tó dùn ibi kéèyàn struggle ló wà. Inni ra'aytu ukufan ma yufsidu. àfààní mo rí pé omi tó bá dúró sójú kan tí kò move yìí máa ń rùn ni. ìjọ tí wọ́n jù sí òkú ẹran tí wọ́n jù sí a máa jẹ́ kó nígbà tí ò move. Ìsàtọ̀gbà wà lámúyẹ̀jẹ̀rẹ̀ lámúyẹ̀jẹ̀bẹ̀. wọ́n ti ń sàn lọ gbogbo ìdọ̀tí tí wọ́n sàn sí tí wọ́n jù sínú ẹ̀ kò lè rùn torí ń sàn lọ ni. Wàlẹ̀ òsìdúláwọ̀lá ọmọ ìyá mi nínú tí mo lè fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ láyé nípa àgbésí ayé akéwùgbà gold mo dipò òṣèlú mú mo kúrò níbẹ̀ ní ìdúró sójú kan. lọ́lọ́m fi ní kí n tọ́ relevance lénìí. I keep on moving láàrin pé mo ń struggle pé kí n má jẹ haramu ni mo kówó hajj fọ́rẹ̀ wa kan tó ní King FM nìbàdàn Mohammed akówó hajj fún òun náà sì ń ṣiṣẹ́ hajj àfáà lòun náà akọ́wọ́ fún 142 million lówó bá di wàhálà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fìtínà àmọ̀rówó ìgbàkú 50 million àbárí 50 million gbà mọ́ ìṣòro yẹn pọ̀ fún mi nígbà náà ìjọ kan ni mo kàn rò pé ẹgbọ́n náà èèyàn rìn èèyàn sọwọ́ nù èèyàn rìn nǹkan ṣẹlẹ̀ bí òun bá kọ́ ohun bá yẹn kù bí ẹ bá ikú ọkùnrin yìí gan lè má sanwó mọ́. mo gbé àdánwò yẹn mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan àwọn tí wọ́n lówó ń dà mí láàmú gbà náà dà mí láàmú ní gbogbo last year gbogbo ọjà tá a bá ti wá tà à ń tètè ń fún wọn ní tiwọn nígbà tá à ń wọ́nà báwọn ìjọba ó sì bá wa handle tiẹ̀ títí dò ní àárọ̀ ìyá àti ìrówó yẹn gbà ọlọ́run sì ti fúyẹ́ ìṣòro yẹn kí n wá fi ìṣòro 50 million tí ń bẹ lọ́wọ́ King FM kí n wá níyẹn ni ò ní jẹ́ move ní ilé wa ń bi tí mo wà lẹ́nìí fìtàkẹ́ ó gba gold kó o fi kẹ́kọ̀ọ́ ìṣòro tí bá ń bẹ nínú ayé rẹ tètè wọ́nà bòmíì tó fi bọ́ nínú àdánwò ó ti fúyẹ́ ó lè mọ́ ti lọ tán bẹ̀ tó ti fúyẹ́ ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú hajj ọdún yìí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń lọ hajj ńlá ti prepare gbogbo tí wọ́n lò lọ àti farakọ́ àti ṣe bó ṣe yẹ ká ṣe nítorí àwa ti kakún àdánwò ayé àwọn ò rí ẹni tó gbowó yẹn gẹ́gẹ́ bí ẹni tó fàdánwò kàn wá àwa ń rí ọlọ́run nírìí pé ọlọ́run ló mú yìí wá àwa bẹ̀rẹ̀ sí struggle we keep on moving lójú ọ̀dà yọ̀ lẹ́nì bọ́lọ́run bá fàmì wo kẹ̀dá kó ṣe sùúrù ló má dúró sójú kan kó kún fún àdúrà láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí kò jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí kò jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí. nítorí náà níparí bàbá wa tó sanwó wá sí bàbá wa Dr. Awa Ibrahim ọ̀rẹ́ Kaaba tààrà wọ́n dá odidi yàrá ní lára àwọn létí bẹ̀ wájú haram tẹ́nìkan ìbá wọn lò àfàwọn nìkan gbogbo ayé wọn tọlọ́hun ni wọ́n fi ń ṣe. bàbá Dr. Awa Ibrahim tí wọ́n ní iléeṣẹ́ Express Payment Solution iléeṣẹ́ tí ń rí sí ọrọ̀ ajé state ti federal torílẹ̀-èdè káàkiri àgbáyé iléeṣẹ́ náà ọlọ́run ò ní sọ́dà dánwò mọ́ yín lọ́wọ́ àwọn ọlọ́run tó fún ní ISMA Professional Services iléeṣẹ́ tí ń rí sí káódìtì àkáǹtì state ti federal àtoríṣiríṣi káàkiri ayé bàbá Dr. Awa Ibrahim wọ́n sanwó wá sí ká fi ṣàdúrà fún bàbá wa náà ìbí àgbà yìí náà ìbí ìmọ̀ọ́mọ́ àgbà ìlú Ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá wa Ibrahim Akéwùsọ̀lá
tí wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run akéwùsọ́lá dọwọ́ rẹ̀ àlànà yìí dọwọ́ rẹ̀ Ọlọ́run má jẹ wọ́n níyà à ń bẹ̀ Olúwa la ilaha illallah la ilaha illallah Muhammadu Rasulullah. Ẹni fẹ́ràn lẹ́ ẹni fẹ́ràn lẹ́ ẹni tẹ́ ń bá wa ra ọjà ẹ̀yin lẹ fẹ́ràn wa ẹ̀yin lẹ fẹ́ kébi ọ̀pá wa ẹ̀yin lẹ fẹ́ ká máa rí ọ̀rọ̀ sọ nígbà tá a bá ti ń rí owó àlàálì ẹ̀rù ò ní bà wá láti sòdodo ọ̀rọ̀ fẹ́ anybody gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa rajà ẹ̀ ní wówó tì láyé ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa rà náà ẹ̀ ní wówó tì ọlá yín ọmọ pọ̀ sí ni ẹ bá wa ra lẹ ẹ bá wa ra lé a ní thousands of acres láàrin Ìbàdàn sí Èkó express yẹn ni gbogbo ẹ̀ face iye ọba fẹ́ ó rí bẹ́ẹ̀ a ní estate kan bẹ̀ ìyẹn cheap bàjẹ́ ó face express ni just 650,000 naira per plot ní estate yẹn tá à ń to ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwa tún nílẹ̀ míì lọ́nà Ìbàdàn sí Ìṣẹ̀yìn ìyẹn náà cheap gan tó o bá ti san 750,000 naira á fún ẹ ní 2 acres of land buy 1 acre get 1 free òní tibẹ̀ yẹn Ọlọ́run ó ṣe ní ọrùn ẹ tẹ̀lé wa lọ Àràfà 2023 àjọ wà ní Mẹ́kà ní àjọ ṣiṣẹ́ Ọlọ́run ní 21 days tàbí 20 days péré lálò tá a fi wálé àní jimmy kàún iṣẹ́ wa ó dẹ̀ pé ààyè sì tún ṣẹ́kù fẹ́ni tó bá fẹ́ tẹ̀lé wa umura Ramadan àwọn èèyàn wa tán ti wà nílẹ̀ mímọ́ Ọlọ́run fún wọn ní sẹ́ẹ̀rì sí àwa náà lọ́jọ́ ìwọ̀n ní 20 kìíní kan ìwọ náà lè tẹ̀lé mi ó lè kánkọ̀ ààyè sì ṣẹ́kù fún ẹ ẹni fẹ́ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa Royal Group of School aston nílé kéwù tó dáa Ọlọ́run jẹ́ káwọn ọmọ náà wò lálùbáríkà ẹni wọ́kọ̀ ẹni wáyà mọ́jẹ̀rà kálẹ̀ text message tó bá lè dé ọ́fíìsì wa tàbí kó wá sí kó lo internet WhatsApp number 0057818180 ó bá wà labroad ó bá wà Nàìjíríà ibi wà náà níyàwó àtọkọ ẹ̀ ibẹ̀ ni ó ti wá bẹ́ẹ̀ kọ́nà ń ṣe ní rọrùn fún wa 0057818180 00350666122.